gógó lòun ta gógó ń bá wọn ró dùgbẹ̀dùgbẹ̀ lóhùn akèrèǹgbè kò sí bá kẹ́ǹgbé ti lè tóbi tó kò lóhùn agogo lẹ́nu ọlọ́jọ́ bí òní la wá kí olóríire ẹnjíníà aláàjì tajudeen ìbíkúnlé ìbítóyè ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ o 50 ọdún ló wọlé dé wẹ́rẹ́ òkú ọdún o ní ọjọ́ 10 oṣù kẹta ọdún díẹ̀ sẹ́yìn ìkókó kan ké ariwo ayọ̀ sọ nídìílé ìbítóyè a ò tètè mọ̀ pé ràwọ̀ ni wọ́n bí ìkókó ọjọ́ náà rèé o ó pé 50 ọdún nílé ayé kí ní í ṣe tó ní mọ́ dúpẹ́ fọ́ba àláùrà ẹnjíníà tó mòye àfijú ẹnjíníà tó dáńtọ́ ẹnjíníà tí tún ń ta mọ́tò òkú ọdún o àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe òní sọdún ìbànújẹ́ yára samuel olówó orí aláàjà àyìnkẹ́ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ máa dání gọ̀jọ́gọ̀jọ́ máa dání gọ̀jọ́gọ̀jọ́ olóríire bàbá ìbídayọ̀ ogún ọdún o bàbá fatimatu láì bàbá aliami bàbá nadia okú ọdún lónìí okú àṣeyẹ àti bàbá àtọmọ nadia wọ́n tún wá jọ ń sọjọ́ bí lọ́jọ́ kan náà ẹ rí i pé orí oníbejì lọ́wọ́ lédè wẹ́rẹ́ owó olódùmarè ọba ló kúkú jí ó rí bẹ́ẹ̀ ayọ̀ rẹ̀ ò sì ní dìbàjẹ́ yàrá samuel alani ńlẹ̀ ọlọ́jọ́ bí àfijú ẹnjíníà tó mòye ẹ lọ wo oríṣiríṣi ilé àwòṣe tó ti bá wọn kọ́ ní lẹ́kì ní ìkẹjà ní ọgbà ní agége ní àjà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́ọ̀ bá ní construction tó ń wo pé ẹnjíníà wo lọ́dáńtọ́ tó fẹ́ pè fún mọ́yà sọ́tún kọ́ mọ́yà sósì ẹnjíníà tajudeen ìbíkúnlé òun lọ kájú ẹ̀ torí báwọ ọ̀kájú ìlú yíya níyà àlàní ńlẹ̀ okú oríire àjọ̀dún 50 ọdún nìṣọ́lé yín wà yìí mọ́mọ́lé bàbá rẹ̀ Ajilete yewa ẹ̀gbádò nílé jẹ́ ń kọ́ kí ọ bí wọ́n ti kìran bàbá rẹ̀ gan. ìbẹ́yìn lọ máa pamọ́ ṣùpó ọmọ ṣòkòtò bólẹ̀ ọmọ àkàrà oko bí wọ́n ṣe ń ṣe lé ọmọ afọ́jú joyè ọmọ òjoyè kò yẹ ọba náà kọ́kọ́ ń jẹ ẹ̀yin náà ni ẹ̀yin lọ́mọ elérinjà ọmọ àṣìgbàyànlá ni wọ́n kìran bàbá rẹ̀ ńlẹ́ o yewa ẹ̀gbádò ọmọ owó yẹlé nìyí ọmọ ògùn yẹta òtòsí ọyọ́ méèyàn òtòsí ṣubú lọ́jà àwọn afẹ̀rínrín bólówó olé yín bá ṣubú níṣẹ́ láriwo gbé ta bàbá ta nìṣẹ́wù kọ́ wá wí ṣé bí ṣe ó wù mí ọ̀rọ̀ ló wè mí adìyẹ òtòsí ní í jẹ láàrin ìgbẹ́ tolówó olé yín ní í jẹ ní gbangba oko sàmbàsàmbà ògògó ọmọ ẹgbẹ̀rin àkàrà òlé ọmọ ògògó kú lódò ọmọ akú lómi òkúta ẹgbẹ́ dọ́jà tí ọ̀tà òkúta ẹgbẹ́ dọ́jà tí ò ní owó lórí ni bàbá yín dá sọ fún tí wọ́n ń gbèlè eégún bàbá ọlọ́jọ́ bí ẹnjíníà mi o àlàní ńlẹ̀ ìlàró níṣèlú yeye tó bí ọlọ́mọ gangan èjì ògògó ọmọ kú lódò tó ti dérí ilé wá sàmbàsàmbà kú ògògó ọmọ pọ́ọ̀tì ń jẹ́ eégún ọmọ adìẹ sùn wọ́n ṣe bí kúkú ló kú ni kí wọ́n tó lọ ta tán ògògó adìẹ ti dìde ọyàn fanda ìlàró nìyí ọmọ erin lónìí bú ọmọ ẹ̀fọn lọ́lọ́dàn ọmọ pàkànlákànlẹ̀ jíjó àwo nígbórí ilé ọmọ náà ti jó gẹ̀rẹ́gẹ̀rẹ́ lórí omi ará àgbórí wọn ò lódò omi ikú ni bàbá wọn pọ́n mu ọjọ́ tọmọ kú lódò tí wọ́n pọ́n nílé wọ́n pàdé omi sombi ẹ̀gbọ́n mú ń bẹ̀ àbúrò mu gbogbo ẹni tó mú ń bẹ̀ pátá ń lókù gbẹrangandan lẹ́fi jẹ́ ọmọ kú lódò àòkú lọ́mọdé mọ́ lárúgbó ni wọ́n kú lé yeye tó bí ọlọ́mọ ọlọ́jọ́ bí dàmí lòun ọjàre ìwọ ni kó bẹ̀rẹ̀ fún òní fọdún èyí sòpin ìwọ tó ṣe 50 ọdún ó sọgọ́ta ó sọgọ́rin ó sọgọ́rùn ó sọgọ́fà ọmọ ọbẹ ní ìran ọbẹ ní ìbẹ̀sọ àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ ọ̀tẹ̀nà òní fọdún èyí sòpin lágbára lọ́wọ́ bàbá òkè bọ́ ọ bá ń gbọ́ gbogbo ẹbí adéfowórà pátápátá ìyálájẹ ìkọ̀tún aláàjẹ adéfowórà ọpẹ́yẹmí adéfowórà pẹ̀lú ìsíkẹ́ adéfowórà àwọn ni wọ́n panupọ̀ tí wọ́n pé ó sọdún èyí náà ó ṣe púpọ̀ lókè.